ẹ̀sìn máa ṣe Christian nígbà ìlú yóò nígbà bàbá wa bá lọ́rùn nígbà. àti ogun ẹ̀yìn olùfẹ́ ta ọlọ́run ojú tẹ́ fi ń gbọ́ wa ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa ò ní tì wà ń bẹ̀ yóò ní dẹ́n tí ó sì mẹ́mọ̀ bẹ́ẹ̀ ṣe ń tara tẹ́ ń gbọ́ ètò wa tẹ́ ṣe ń ṣàánú wa Olódùmarè yóò ṣàánú ẹ̀yin náà ọ̀rọ̀ kan ni mo rí ní online lórí ìlú látọ́gbé mi lọ́njọ́ sí láti mọ̀. káàbùtì bàbá wa ṣùgbọ́n fúnra tó nígbà ẹ̀wà káàbùtì bàbá ṣẹ́ẹ̀kì bàbá ṣùgbọ́n mọ̀lẹ́ tó nígbà ẹ̀wà káàbùtì bàbá wa ìlú bàbá tó nígbà ẹ̀wà káàbùtì jìjì tí bàbá ṣe àárín tó kọ́lé tí kọ́ mú wa káàbùtì àdúgbò mi tó nígbà ẹ̀wà àti gbogbo àwọn àwọn àtọ́jẹ́ sí bàbá ìgbàlódé àtúntò ètò ọdúnlẹ̀ wò ní wípé ìgbé eléyìí síbẹ̀ àbá ìyá tó ní bí ìyá àbáwá máa báwa àgbàlagbà àti báwa kí ló kọ tí ẹ gbé kámẹ́rà sí wọn létí àbáwá láti náà ní ìpín sọ́jà Abdulaziz láti bo láti ọlọ́jẹ àti àfáà kí ló kọ yín bàbá amọ́gàjì ọlọ́jẹ kí ló kọ Abdulrasheed láti léwo láti ìlú wo mọ́mọ́tì ìbéèrè ìlú Ìlọrin àfáà rèé Muhammad Taofik láti Ìlọrin níléwo ìdí ìgbà ní alóore àbí ní pàtàkà àbáwá rèé Yusuf olóko àwọn àgbàlagbà ìlú wo láti alóore nílọrin ẹ̀yin kọ́ bàbá wa Abdulateef ẹ̀yin kọ́ ìyá wa Wasila ẹ̀yin kọ́ ìyá wa àṣà ìlú wo ìlú Ìlọrin ẹ̀yin kọ́ bọ̀dá wa Abdulaziz nílọrin so wọ́n ṣe rí àrí pé gbogbo àwa tí à ń wò wá rí pé ó kọ mùsùlùmí nítorí wáyé ànínú gbogbo kọ yíyanyan Ìlọrin bàbá ọlọ́jà tuntun mo láti kọrin eléyìí sí lókọ bàbá ọba ìlú Ìlọrin ẹ̀já pé ṣé wulẹ̀ kan náà. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìwáyà yẹn wa lónìí òun ní kìjikìji tá à ń gbọ́ pé mọ́ṣáláṣí kan bẹ ní Alálùbọ́sà nílọrin tí wọ́n sì ń ṣe mùsùlùmí ní wọ́n ń ṣe ìsìláàmù bẹ́ẹ̀ wọ́n sì ń ṣe kírísítẹ́nì kọ́lá àwọn tó ń ṣẹbọ. àwọn ará pẹ̀rẹ̀ méjì. àmọ́ nínú mẹ́ta tí wọ́n wí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ń pariwo pé kí là ń wò a rí i pé wọ́n ń ṣe ṣọ́ọ̀ṣì nínú mọ́ṣáláṣí pọ̀ tí ó sì gbọdọ̀ ṣẹlẹ̀ nínú ìlú yìí léè tó jásí wípé èèyàn lè sọ pé òun kọ́ mọ́ṣáláṣí kó máa kí òun bẹ́ẹ̀ àmọ́ kí ẹ pé yóò wá ní òun fi mọ́ṣáláṣí ṣe ṣọ́ọ̀ṣì èdè lọ́rin mọ́ṣáláṣí ó wà lọ́tọ̀ ṣọ́ọ̀ṣì ó wà ní ọ̀tọ̀ nígbà táwa gbọ́ bàbá ọba lọ́rin wa ní a wá kìí ṣèlú àwọn ni wọ́n ó ti máa sọ pé wọ́n ń ṣe irú ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ó dùn wá yìí pé wọ́n jọ wà bá tìjà wá àmọ́ tí a wá sọ ni wípé ló kọ bàbá ọba lọ́rin pé a gbọ́dọ̀ rí n tó jọ bẹ́ẹ̀ mọ́ kìí ṣe pé bóyá a da alábàákọ́ tọ́ba ṣe muslim tọ́ba fẹ́ ṣe pé islam wọn fẹ́ ṣe kó ṣe tọ́ba fẹ́ ṣe ṣọ́ọ̀ṣì kó ṣe ṣọ́ọ̀ṣì tó pé ìlú tá a wà yìí ìlú táyé ń sọ ní bíládìlì ìlórì ìlú tá a wà yìí bàdàtò kò dì sí ìyàtọ̀ àwọn tí wọ́n tẹ ìlú yìí mímọ́ ni wọ́n fi tẹ̀ ẹ́ wàhálà tó fi dùwà nígbàfẹ́ nìkan kó bàálù yìí jẹ́ látùsídùwà kó ṣe ń táwọn àgbàlagbà tàná ò ṣe látùsídùwà kó ṣe ń tọ́lọ́hún ò fẹ́ kọ́ ọ mẹ́rin àbí dáhà láti kó kó àwọn èèyàn jọ láti máa sọ pé ẹ lè ṣe ìsìláàmù kẹsì máa ṣe kírísítẹ́nì nígbà ìlú yìí ò ní gbà bàbá wa bá lọ́rùn ò ní gbà bàbá ìmáàmù àgbà ò ní gbà bàbá ìmáàmù àlè ò ní gbà bàbá ajánẹ́sì ò ní gbà bàbá ìmáàmù gàmbàrí ò ní gbà gbogbo àwọn wàlíyì Ọlọ́run tí wọ́n tẹ̀lú ìwọ̀n ò ní gbà bíládìl kẹrìmù ìlú yìí ìlú àpọ́nlé ni fadalọ́lọ́wù nùráwù àwọn tẹ́tẹ̀lú yìí wọ́n tẹ́ pẹ̀lú ìmọ́lẹ̀ Ọlọ́run ni bínúrì ulumi wọ́n tẹ́ pẹ̀lú ìmọ́lẹ̀ mímọ́ wọ́n túkọ̀ wọ́n tẹ́ pẹ̀lú bẹ̀rù Ọlọ́run ẹnì kan ò lè sọ pé tó gbóhùn fẹ́ kó yẹn jọ àbóhùn fẹ́ jẹun kó àlóhùn fẹ́ bàlú ìjà nígbà wal ìbádà wọ́n sì tẹ́ pẹ̀lú ẹ̀sìn Ọlọ́run màmá wa yìí wọ́n jó obìnrin kò ní mínì láti fẹ́ ṣe dáwà tọ́lọ́run dáwà ìyẹn máa ṣe dáwà tọ́lọ́ àmọ́ kí pé yóò wá pàápọ̀ bẹ́ẹ̀ táàtú wa fi ń gbọ́ léra fẹ́fẹ́ pé wọn ò bí ẹnìkan dà
so tó bá rí bẹ́ẹ̀ ẹ máa jíṣẹ́ fún wọn pé kó má jà padà wá wọ́n lè sọ pé àwọn làwọn nílé àwọn àmọ́ sọ wọn pé ilé ọba Ìlọrin ẹ̀yin bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀yin bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí Allahu ya'simuka la ta'afu daraka wala taksha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. nítorí pé inna dina aya Qur'ani ni indallahi inna dina indallahi al-islam Ọlọ́run ní ẹ̀sìn tó ti yanjú yányá òun ní ẹ̀sìn Islam wa ma yabtaghi al-islamu dina Ọlọ́run ní ẹni tó bá tún ṣe nǹkan mi lẹ́yìn Islam fala yuqbala minhu Ọlọ́run ní nígbà lọ́wọ́ ẹ̀ wa huwa fil akhirati minal khasirin tó bá tún dọ́dà àwọn Ọlọ́run yóò tún ṣòfò kó má bàa rí bẹ́ẹ̀ ló mú wa wá ọ̀pọ̀lọpọ̀ yẹn ó ti sọnù ẹ lè ṣe Christian nìkan tún ṣe Muslim ẹ lè ṣe Muslim tí yá ibà ní àwọn fẹ́ di Christian kò sí tó lé mbẹ́ wọ́n ní ṣọ́ọ̀ṣì wọ́n sì máa ṣe ẹ ti wá nísìn àmọ́ pé kí wọ́n wá sọ pé àwọn fẹ́ da tó jẹ́ ìlú yìí o méjèèjì papọ̀ ànígbà ní tó fa wàhálà àwa àtàwọn ẹlẹ́bọ àwọn olóòṣànù tó ti yé báyìí nísìn so ànígbà a sì ní fi ọwọ́ kéke mú èyí tó dájú ní kí wọ́n tètè padà tọ́pẹ́ Islam wọn bá fẹ́ ṣe kó ṣe Islam. wọ́n ti fi tó wa létí pé wọ́n ti pè wọ́n pé wọ́n láwọn ń bọ̀ wá. táwọn ń bọ̀ àwa náà ó dúró dè wọ́n. ẹgẹ́ tó bá yẹn sìn kò nídìí ẹ̀kọ́ tẹ̀ wá ní. obìnrin kan wọ́n ní wọ́n fi mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì ẹni yẹn ó ń ṣẹ̀sìn yẹn bẹ́ẹ̀ ìsìn ẹ̀ wá fi apá kan jọ ti kìrìsìtẹ́nì ó fa apá kan jọ ti mùsùlùmí báwọn bọ̀dá wa wọ́n ṣe lè gbéra tán lọ bá ń bẹ̀nu wọ́n di pàǹpá lọ wọ́n lọ bẹ̀ nílò pé wọ́n fẹ́ lọ jà bí káwọn tiẹ̀ bá wọn lórí ìsìn òun lẹ rí tẹ̀ ń gbọ́ yẹn gbogbo irọ́ tẹ̀ ti pánú ẹ̀sìn àwọn ò máa jà gbogbo kíníkà ẹ̀sìn kan ojú ti là kọjá gbogbo tẹ̀yìn bá kiri yìí article 90 article 80 article 70 article 80 article 70 tẹ́lá rántí ní tó fẹ́ fa ọ̀rọ̀ nígbà tí tèmi ẹ̀ náà ni pé aláfẹ́ wa sọdún ṣẹ̀ṣẹ̀ ń lọ ni wípé téèyàn bá ti sọdún téèyàn bá ti fi tako èèyàn téèyàn bá fi dàlúrú wípé kò sí tó wípé kò sí òfin tó ní pé kéèyàn mọ̀ ṣe ẹ̀sìn ẹ̀ níbi tó bá ti wù ú sáàmọ́ ṣe ní tí ó tako òfin ẹ mọ̀ ṣe tí ó tako òfin ìjọba ẹ mọ̀ ṣe tí ó tako òfin ìlú ẹ mọ̀ ṣe ní tí ó ba ìjọmọnìyàn jẹ́ níbẹ̀ ẹ̀yin ká wá kóra yín sódì bàbá wa ní ká máa bọ̀ àwa ní ká wá wò pé ìwé wọn tún ṣe ń bì wọ́n ṣe ṣọ́ọ̀ṣì wọ́n ṣe mọ́ṣáláṣí yẹn nínú lójú kan. òun ló ní property ẹ̀ olólówó tó fi gbàbẹ̀ bóyá gbàbẹ̀ ní bóyá rà ni kò yá lọ́wọ́ ẹnì kankan sọfà tí wàá ṣe yẹn kan tó tako òfin tí tó ń kọ̀ǹtò wa Nàìjíríà. ọ̀rọ̀ tí ẹ̀yin máa ń dòdò wípé òfin ìlú yín ó dá yàtọ̀ abẹ́ ẹni pẹ̀lú yẹn ti kúrò ní abẹ́ Nàìjíríà. gbogbo ohun tẹ́ ẹ̀ ń ṣe yìí irọ́ tó ti lọ tipẹ́tipẹ́ ni làṣírí ẹ̀sẹ̀ fẹ̀ mọ́ tú obìnrin tó níbẹ̀ yẹn ní tó ṣe èmi ò sọ pé ó dáa èmi ò ní ò dáa àtẹ̀sìkìní àtẹ̀sìkejì kò sí èyí tó ń ná mi nínú méjèèjì ẹnìkan wà á kó papọ̀ kó wa mọ̀ sí lójú kan òun ló ní property ẹ̀ àwọn tó ń lọ ojú ẹ̀ àwọn náà mi lórí reason tó fi ń lọ ṣùgbọ́n ẹ rí i pé nígbà tá a fẹ́ ṣe ọdún yẹn náà ní tán dúró ni pé ó ti ní òfin bíi bá a ṣe ń ṣe ń bí nì ṣébẹ̀ yẹn ti kó nílùú Nàìjíríà sórí kó lábẹ́ Nàìjíríà tó jẹ́ pé òfin bẹ̀ yẹn ó wá yàtọ̀ sí gbogbo òfin yòókù sórí kó lábẹ́ Nàìjíríà ni àwọn nǹkan bíi kan àtijọ́ àwọn nǹkan tí táyé ti kúrò gbogbo àwọn ọmọ ìlú yín wọ́n sì wà káàkiri àgbáláyé gbogbo tẹ̀ ń ṣe ẹ̀tàn dójú tì wọ́n ni bàbá kan wọ́n ní arábì gbogbo yín ẹwà kó ra yín tẹ̀lé ra yín nígbà tí wa ìyọ oníṣẹ̀ṣe kan náà tó fẹ́ sọdún bẹ̀rẹ̀ náà tí wọ́n sì kóra wọn tẹ̀lé ra wọn lọ náà nù bàbá wa àwọn àbá wa wọ́n sọ pé àfàì gbọ́dún sàṣẹ́ ń lù yìí
téèyàn bá ti ṣe nǹkan tó takò fún ìjọba gbogbo ẹ̀ àti ìrànwọ́ àti ẹyin tí mọ́ṣáláṣí tẹ́ ẹ kọ́ dáadáa tẹ́ ẹ̀ ń rúkú tẹ́ ẹ̀ ń larí mọ́lẹ̀ ń bẹ̀ àtẹ̀tẹ̀ kó sọ̀sì dáadáa tẹ́ ẹ̀ ń lúkú tẹ́ ẹ̀ ń pariwo ń bẹ̀ nǹkan kan náà gbogbo yín ẹnìkan sì wá tún mú sísítẹ̀mù ọtún kó méjì pọ̀ òun ló lówó tó fi kọ́jú ẹ̀ òun ló nìjọ ẹ̀ téèyàn bá mòfin lábí gbogbo àwọn kíní tẹ́ ẹ̀ ń ṣe yìí ó wá ti dàbí ẹni pé àbíṣẹ́lú ìwà síbẹ̀ náà ìlú kó tó ni ìlú òlùkó ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ ẹ̀yin tẹ́ ń gbé bẹ̀ lẹ́ ẹ fẹ́ mọ lífù ìgbésí ayé àwọn bàbá ayé àtijọ́ àwọn ìgbésí ayé bí kí báwọn bàbá wa tàná ṣe ṣe nù bẹ́ẹ̀ láti mọ̀ ṣe lọ ẹ̀ tó sórí property ẹ̀ wá kóra yín lọ wá bí kẹ́yìn àbí kẹ́ ẹ báyàn bẹ́ẹ̀ àbí kẹ́ni kó jáde sí kẹ́ ẹ lù ìlú yẹn gangan tẹ́ ẹ wà yẹn gangan sẹlẹ̀bọ̀ ló tẹ̀ ní ṣé mùsùlùmí ló tẹ̀ ní kí ṣe mùsùlùmí ló tẹ̀ gbogbo ilé òsánì tẹ́ wà ilé òsánì ifá tán fi tẹ̀ àwọn èèyàn mọ àwọn babaláwo ifá tán fi tẹ̀ bẹ̀ yẹn wọ́n wà sọ́dọ̀ wọ́n mọ̀ kí ọ̀bọ̀ ọ̀tá ọlọ́run yìí ohun ti dé kò sẹ́ni tó bí dákú pò nǹkan agolo gbá gbogbo lẹ́nu wọ́n bá fẹ́ bèbú mọ̀ bèbú ẹ̀ comment section bẹ́ẹ̀ náà wọ́n sì lẹ́ mọ́ jíyàn gbé ni bí ní oyin bá tuntun sí tí sórí yín bá ti wú jùmọ́sù yín lọ ẹ̀ tó wá tuntun mi jí gbé wọ́n ti lẹ́ mọ́ jíyàn gbé ni ayé yìí ò le a kò le rárá ṣùgbọ́n àwa wá mú kẹ́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  ẹni ẹlẹ́ni kọ́ ṣọ́ọ̀ṣì ìwà kan mọ́ṣáláṣí ìgbà tí ò bá ti ṣe kan tó takò fún mi ìjọba ń bẹ̀ àwọn tó wá já alákòóso tó wà nídìí òfin lọ́hùn níbẹ̀ yẹn náà àwọn náà ẹ̀yìn àwọn náà tó táìpá àwọn náà mòfin àwọn náà àwọn tọ̀wé lé ọ̀rọ̀ pé ọba wa sọ pé lẹ́yìn táwọn tó tún jólówó tó tún mòfin àwọn náà mọ̀ sí bíi literate bí ẹ táwọn ọba wa ti fẹ́ náà ẹ bá wọn fẹ́ ṣé ìlú yẹ sọ òfin tán fi òfin bẹ̀ ó yàtọ̀ sófin àwọn ìlú yòókù ní Nàìjíríà ni gbogbo táwa ò fẹ́ nìyẹn ẹ lè pòun nǹkan ẹ lè pòun ẹgbẹ́ wa lẹ́nu gbogbo táwa ò fẹ́ nìyẹn gbogbo táwa máa rí tó máa ń ká wa lára nìyẹn ẹni kò sí ní Nàìjíríà yìí freedom of religion wà o lè ṣẹ̀sìn ẹbí tó bá ti wù ẹ́ o bá rẹ pé Christianity and Islam ló fẹ́ kó papọ̀ bó ṣe wù ẹ́ nìyẹn tó bá ti fi ṣàìdá sáwọn èèyàn tó fi lu àwọn èèyàn jìbìtì tẹ́ẹ̀ fi ṣe nǹkan tó takò fín táyì ṣe nǹkan tó takò fín ìjọba lẹ́ràn ẹ lọ arrest wọn ni ẹ̀ẹ́dẹ̀ gbọ́n lọ sí ilé ẹjọ́ pé ìtẹ̀ kan bí báyìí ẹ̀ ń gbé ọmọ pamọ́ bẹ́ẹ̀ ni o ẹ̀ ń ṣe tí ò dá bẹ́ẹ̀ ni o ẹ̀ ń gé yẹn lórí bẹ́ẹ̀ ni o òfin tán bá ṣe lẹ́lọ sọ fọlọ́pàá lọ́lọ́pàá wà arrest wọn kí wọ́n ti pààyàn kọ́kọ́ kóra yín jọ ẹ̀ kàn lọ́ọ́ fi kan àwọn àbá wa wọ́n sọ yí pé kìnìkan àfẹ́rí yín bẹ̀rẹ̀ mọ́ sọ́sọ́ orí stáyà àtijọ́ ẹ ti rí bí ẹni pé gbogbo àwọn tó rí bí ẹni pé ẹni bọ́ọ̀dì lẹ jùlọ sítáyà àtijọ́ tó jẹlẹbọ náà ni ẹ gbọ́dọ̀ sọdún ẹbọ àti kó àwọn kìnìkan tá a fi bá ti ń jẹ ẹ ti gbọ́ ẹ ti gbọ́ ẹ sọ àti káwọn kìnìkan tá a fi bá ti ń jẹ àti kó dání níbo ló dé àlejò láfẹsẹ gbélé yìí dá ẹ sì ròyìn ẹ̀sìn eléyìí pẹ̀lú ìfẹ́ òun dà ẹ sọ̀rọ̀ ìfẹ́ òun dà ní kẹ́ni kó mọ̀ ṣe tiẹ̀ mo kọ́lé mo ralẹ̀ mo kọ́lé sí mo fi kàn tó wù mí gbọ́ káwọn èèyàn sáré wá bẹ̀ kún sọ pé bóyá wọ́n pààyàn bẹ́ẹ̀ àbàgéyàn lórí síbẹ̀ àgbẹ̀pẹ̀ ń ṣe mọ́ọ̀sì tó ń ṣe ṣọ́ọ̀ṣì àti mọ́ọ̀sì sọ̀rọ̀ nù àgbẹ̀pẹ̀ ṣọ́ọ̀ṣì àti mọ́ọ̀sì àti ṣọ́ọ̀ṣì àti mọ́ọ̀sì èwo lẹ̀sìn ìran Yorùbá ní gbogbo ẹ̀ èwo lẹ̀sìn ìran Yorùbá ń bẹ gbogbo rọ́tà wọn ń pa yẹn báwa ṣe ń debunk gbogbo ìwà tán wù yẹn táwa ń sọ fáwọn ayé pé tí wọ́n tá à ń sọ fún tá a fi ń ṣètò tí ó gba yín wò pé ṣé nǹkan ṣe ìbójúmu ṣé tó bójúmu ìyẹn ló ń bí everybody inú ló ń bí wọn nú ṣé báyìí tó rà wọn kan níjẹta tó bá lọ sẹ́yìn kùlẹ̀ wọ́n ní Allahu Akbar igi ìmọ̀ ní India tán ti kọ́ aláwùsí láti kékeré ó bá lọ bẹ̀ kódà Allahu Akbar wa dédé fídíò náà lẹ́mọ́ ògbèjú ni ọlọ́run la bó ṣe gbérú àmì ìjáde rẹ ọlọ́run. ilé ìwé ni àgbẹ̀ mọ̀ fi dá wa lọ́rẹ̀ rẹ̀. ká wá lọ́rẹ̀ ọlọ́run gbogbo abá ti ṣẹ̀ṣẹ̀ lọ́n ṣàforíjì fún wa ọlọ́run. àwọn ọmọ ìjìnlẹ̀ ní ìjìnlẹ̀ rárá ó súnmọ́ ìjì ká sọ̀rọ̀ yìí lọ.
mi lọ́rẹ̀ ọlọ́run táwọn wí ń gbà náà ni. Gígan ọmọ ń pẹ́. Very clear. àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ pàtàkì. ìfọ̀rìnlẹ̀. Gbogbo èdè mo ti rí kò sí tó dùn hàn bí eléyìí. Àwọn náà hàn ó mọ tẹ́rẹ́tẹ́rẹ́ làwọn. Jàmí fọ́tò oyè. Àwọn ni wọ́n yà wọ́n ní. Ọ̀yà wọn pọ̀ mọ́ ẹ̀. Inú fọ́tò lè abẹ́ gbé ní. mo ní wé ìdá mi. ẹ máa rí mi ẹ máa gbé. alágbára gele ó tún kàn dáadáa alájọbọ tí níbi alágbára ti yọ lára agi tí alájọbọ tí aláwọ ti yọ lára agi ìrìn tó tìkì tó hàn tó báyìí rí mo ní mo bá wọn dìde ni nírọ̀tà àwọn abẹ́ fídíò náà àwọn tí kọ́mẹ́ntì pé irú eléyìí táwọn ọlọ́run ti já irú eléyìí tipẹ́ jàre táwọn ọlọ́run ó ti gbé wa débẹ̀ irú orí aláwọ̀ àgbà táwọn ọlọ́run ti gbé wa débẹ̀ èmi ní ìgbà táwọn náà ti ní anínigi mọ̀nìngà anìkọ́ ọmọ kò fábẹ̀ láti kéke nígbà agi mọ̀nìngà àgbà sẹ́yìn náà rí ẹ̀rí fálára agi náà ni àwọn náà sì mọ̀ pariwo ìfá òwò agbára ẹ̀yìn sì mọ̀ pariwo aláwọ̀ agbára káwọn ọmọ pé ìfá òwò agbára ìfá òwò adífẹ́lẹ́ agi aláwọ̀ náà bàbá sọ pé jọ mo ti rí wà láì ìrànlọ́wọ́ agbára tó tì kì báyìí rí níjọ́ tèmi náà rí fálára agi ìrìfá tó dúró pọ̀nà báyìí ìfá dúró pọ̀nà kiri báyìí gbogbo skóòpù wọn bá a ṣe ń jà ní dùn wọn mo láì ka àwọn kan tó mọ kọ́mẹ̀tì tó mọ gbọ́ as e dey pain them e dey sweet us ó ń dùn máa wà ní torí ìrọ̀yìn àfẹ́ máa jà fèrè orí àwọn kan náà lọ́wọ́ lọ fi adìẹ kàláò nígbà wọn ka adìẹ lẹ̀ tán fi kàláò adìẹ wa sa ó fẹ́ ka àbà kàláò àbágbàdo ni ó wá sàjẹ lọ ìgbà tó sa ọkà àbàyẹ tó sàjẹ lọ bẹ́ẹ̀ lọ fi sí rìvásì nù bẹ́ẹ̀ lọ pẹ́ẹ́n rìvásì nù mo sọ pé adìẹ kọ aláwọ gbogbo rọ yẹ tá à ń já kò sí bí o ṣe ní dún yàn ṣé bó dé tó tún ṣẹlẹ̀ gbogbo àwọn ọmọ tó wà TikTok yìí wọ́n máa fi wọ́n sí yẹ̀yẹ́ àwọn tó wà TikTok máa fi wọ́n sí yẹ̀yẹ́ pé ọmọ ò lè mú kúrò níwá Dr. Kennis nígbà dókítà gbọ́ dókítà ní kí tún lè léyìí ọmọ gbèwè dá nínú oyún ìyá rẹ̀ fún súbẹ̀sàn kúrò ní nǹkan pankẹrẹ ni nígbà tí àwọn èèyàn kọ́mẹ́ntì bí àwọn náà sí lọ́n kọ́mẹ́ntì nù ẹnìkan ní ó lóun mú kọ́kọ́rọ́ Islander wá látọ̀run ẹnìkan ló ń gbé sí wa nígbà tẹ̀bí èmi gan tí a mọ̀ tẹ́mi gan ń gbé wa ẹ̀wà alágbàdo mo gbénu abọ́ wa látọ̀run èmi náà gbogbo àwọn ọmọ tó ń bí wọn ò rí vaccine coronavirus mú wá látọ̀run àbí kó gbé táǹkà epo àbí kó gbé wá látọ̀run tó yọ sáré epo wọn láyé Facebook rẹ láwùjọ ayé ẹ lọ mọ ká kẹ máa tún mọ káwọn yòókù lẹ́rú kẹ lè bá pọ́n díẹ̀ gbogbo rọ yẹn àti jà àti gbọ́n jà inú mi dùn nígbà tí tọrọ ti kúrò àtọ̀ láì ṣẹlẹ̀ táwọn Christian muslim náà lọ comment pé náà láì ìrọ̀rọ̀ ni tó bá sọ fún mi pé ńgbà wọn bí ọmọ nǹkan ìwé tó fẹ́ dọ́wọ́ rẹ̀ mo gbọ́ ṣùgbọ́n fẹ́ni tó bá ti gbọ́n torí ẹ̀ bá pé nígbà tó yẹ pé after the death of that Muhammad ni wọ́n kọ́kọ́ compile Quran jọ tí wọ́n ó dẹ̀pẹ̀ technology dẹ̀pẹ̀ kí technology tó dé kí wọ́n tó sọ di ìwé gbàtí technology ìwé dé náà sọ di ìwé Muhammad fún rẹ̀ kò wá bí kékeré kó mú Quran wá látọ̀run kó jẹ́ the first copy káwọn yàrá lọ́mọ fi kó wọn lọ́mọ wò kó wọn fi copy other Quran kó wọn lọ́mọ ìyẹn ni wá ti lọ́dún jù nígbà technology ìwé dé tán tí ojú wa ti là tí ojú àwọn yẹn ti rí ojú ti là tí àwọn mú Quran tó tún orúkọ company tó ṣe Quran China ó tún wà lára nígbà ojú ti là tán tí ojú àwọn yẹn ti gbọ́n láti ẹni wọ́n mú ọmọ kan ó ti mú Quran kan wá ó ti mú Quran kan wá kí tó wá kó wáyé kí la fẹ́ fi ṣe ń lé ayé kí la fẹ́ fi ṣe. àwọn dáǹkà ti expire. so nítorí wọn fẹ́ kẹ́ ọ̀hún tábìlà ni ẹni pé tó táyé pé ó máa ṣẹlẹ̀ gan Saudi ni yóò ti ṣẹlẹ̀ yóò dẹ̀ ṣẹlẹ̀ táyé pé wọ́n máa lọ wo Quran yẹn wọ́n máa fi copy gbogbo Quran yòókù wọ́n máa fi copy Quran yòókù nígbà tó wá di printed copy tán wọ́n sì ń bí ọmọ nígbà wọ́n tó wá bí ọmọ Nàìjíríà wọ́n ti mọ bí àwọn ọmọ tí wọ́n mú wá
wọn ò bí ọmọ Saudi kó mu wá rí wọn ò bí ọmọ Saudi kó mu wá. ọmọ lè kó tírélà kúrò àwọn àyè Nàìjíríà. ṣé ó gbèdé lẹ́gbẹ̀ẹ́nu ìyá rẹ̀ báyìí kó kàn bí ni ojú ti làjà rí kò síbi Canada pọ̀dọ̀ mi kò síbi tí èèyàn ò ti lè ṣe ẹ̀sìn ẹ̀ kò sílùú kan tí èèyàn ò ti lè ṣe ẹ̀sìn ẹ̀ nígbà tí ẹ̀sìn tó bá ń ṣe tí ò bá ti tako òfin tó kó gbogbo ìlú yẹn pọ̀ mi bá kọ́ kinní kan sẹ́nu ìwé Ìlọrin tí mo pè lé Ifá kinní kan definitely àwọn kan lọ bẹ̀ tí mo lọ wò bóyá ṣẹlẹ̀ níyẹn ni pé o kàn gbé gbàgàrà mọ́ ọ̀kọ́ ilé Ifá àwọn kan kàn lọ bẹ̀ ó kàn lọ wò kílò tó mọ́ ni tẹ́ bá mú wọn mọ́ ni àwọn bàbá àwọn kan ti sọ wípé ìlú wa kò fààyè gbélé ìlú yìí sì lè má fààyè gbélé ṣé nǹkan ṣe ń bẹ̀ yẹn ṣó tako òfin ìlú ni ṣó tako òfin tìjọba tó lágbára lórí ìlú yẹn gbogbo tẹ́ ń ṣe ìbígbà tí ẹ̀ kàn ń lọ ọgbọ́n ọwọ́ agbára ìyànjẹ tí n bá tú ìtànlù fún ọ ẹ̀rọ ọlọ́wọ́ bọ̀ ogun táwọn Christian jálu yẹn ló ń lọ yẹn kó tó lè gbà kó Christian máa kọ́ ṣọ́ọ̀ṣì ogun táwọn Christian já ló ń lọ yẹn kó tó lè gbà Christian máa kọ́ ṣọ́ọ̀ṣì dọ̀là wọn sì ń jàjà yẹn. aláàlú tí ní ọlọ́ọ̀bá yẹn ṣe o.